wọ́n bí àjà ló lẹ́rù irọ́ ní pẹ́pẹ́ pa èmi ọmọ onímọ̀ bí ìmọ̀dú ọmọ afọlẹ́nu ọmọ ìwé ìgbàjọ gba pẹ́pẹ́ lè rẹ́mi rẹ̀ wọn lóko ọmọ olúfẹ̀gẹ́ ńlá fẹ̀gẹ́ lílẹ̀ kéjù ràn gbogbo wọn fẹ̀lẹ́gẹ́ látọ̀ arábìnrin. gbogbo ni kí ọ̀sẹ̀ má lè ti sìn ọ̀tọ̀ nìkan tẹ̀yìn ọ̀tọ̀ nìkan tẹ̀yìn gbé gbà ẹ̀wẹ̀lẹ̀ ti já ẹ̀ tó ṣe chicken gbé níbẹ̀. èyí tó ti ẹsẹ̀ ìjọ sílẹ̀. ohun tó sọ yé mi kí ló ṣẹlẹ̀. kò yí ẹbí ti báwo kí ló sọ fún wa lọ́jọ́ sí onítorí pé táǹtì mi ò bá fẹ́ àwa máa rí nǹkan tó máa fojú ẹ̀rù ṣé òun kọ́ ló ti ṣẹlẹ̀ yìí. kí la máa ṣe sọ́rọ̀ tó ẹ̀jẹ̀ ń wò hàn. kí ni kí wá ṣe. ẹ̀jẹ̀ ń wò hàn. kí ni kí ṣe. àǹtí mi ti jẹ bàbá ẹ jẹ bàbá kan náà ló bí wa. ó ti tó kí ló tó ń pariwo lé mi lórí. ẹ jẹ́ pariwo àǹtí mi ẹ jẹ́ sọ fún yín ọgbẹ́ inú yín tẹ́bàbá kẹ́nu mi má pa mí ẹnu tí ń ti kó bá yín owó ṣe ó ṣe náà nípa ọjọ́ alẹ́ yín ló wá kó bá yín. kí ni o fẹ́ gbé pẹ̀lú. ó ti gbé bẹ́ẹ̀. ṣé má ṣe láláwo gbé. àní ṣe kí ni láriwo tó dẹ̀ mọ́ wíyàn tí mo jẹ́ èmi afẹ́fẹ́ yẹyẹya òde mẹ́jọ tí mò ń ṣe gan gbogbo ló máa kógun wọlé. òbí mi pé ẹni good wà ti fẹ́ wà good classic pé chris wọn wà ọkọ̀ fún mi. that means pé medically wọ́n jẹ́ kó máa yẹ gbàgbára wọn kà mú tó túmọ̀ sí pé o ní láti ṣe ọgbà ọ̀nà tìbílẹ̀ so kí wàá nìkan tí wọ́n ń plan láti ṣe báyìí. kò sí wàhálà ọmọ tó ní ìṣètò sọ fún mi yìí mọ pé wọ́n lẹ́gìtì máa gbọ́ lọ́dún ẹ̀ o ò lè fún mi lófo. sọ ọmọ ní ìfẹ́. ó ní wọ́n máa ṣèdèyàn all the time. ọ̀dà kọ́ ọmọ ibi tó wà èmi. ẹ dẹ̀ máa nù ká mú ṣòro pẹ̀lú orúkọ mi tẹ̀ pé ẹ fẹ́ ṣòfò ni. èmi tí mo ní wọn ṣògùn àmọ́ tí mo pè yá mi pa lójú oorun wo bí bọ́mọ ọ̀rẹ́ mi bá ṣẹ̀mí tí n bá fọwọ́ ra lórí orí rẹ̀ á sì bó tòròrò bó bá dọ́mọ̀ ọ̀tá mi kọ́ èmi aláàánú ènìyàn tí fi májèlé fún àna rẹ̀ ló ń jẹjẹ ṣé nǹkan ń ṣe ọ ni.